àkú dídí àsìkò yìí o mo ti kí wa káàbọ̀ sórí ètò àtàmọ́mú wa fún yín èyí tá a pè láròjinlẹ̀ ńlá tún balẹ̀ sí yín gbogbo ẹ̀yọ́ ọ̀jọ̀gbọ́n olóye tẹ̀ ń náǹfààní tẹ̀ mọ́ bá mi pé lórí ètò yìí èyí tá a tún mú wá fún ọlọ́jọ́ tòní mọ̀lẹ́ kí n ka o ohun tí ń ṣẹlẹ̀ nínú ayé yìí ó pẹ́ gbàgbèjì èyí tẹ̀ náǹfààní tẹ̀ ń gbọ́ mi ẹ dákun kí ni wàhálà tó wà ní wípé ọmọ obìnrin ó lóyún ńgbọ̀ wá lóyún yìí kẹ́tẹ̀ wàá gbà pé bóyá kò bẹ́ẹ̀ tó fún un lóyún ẹ̀já gbà báwọn ṣùgbọ́n kí ló lè mú kí ọmọ ẹni lóyún káwá lù ú pa toyúntoyún èyí tí ó jẹ́ ohun tó kà mí láyà tí mo ní kájọ fi làákàyọ̀ gbọ́ òun òye kájọ rò ó lórí ètò àròjinlẹ̀ rèé àwòrán tẹ̀ ń wò yìí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ nílùú kan àbẹ́yìn náà ti mọ̀ lú àwọn ní dárúkọ rẹ̀ tó lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti gbọ́ pa ìṣẹ̀lẹ̀ yìí lórí ẹ̀rọ ayélujára tá a mọ̀ sí internet lórí Facebook, YouTube, TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ tí wọ́n bá wo àwòrán yìí wọ́n ti máa mọ̀ ìlú tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ kó máa di pé bóyá à ń borúkọ ìlú kan jẹ́ à ń borúkọ àdúgbò kan jẹ́ àbá à ń borúkọ àwọn ìran kan jẹ́ ní òun jẹ́ kí n dá ọkọ̀ ìlú ọ̀hún àmọ́ ìṣẹ̀lẹ̀ tí à ń wò yìí tó ṣẹlẹ̀ bàbá kan ń ló máa dédé lu ọmọ rẹ̀ pa nítorí pé ọmọ ọdún mẹ́tàléníogún tí a mọ̀ sí 23 years àwọn onífọ̀nsẹ́ wọ́n pè ní 23 ans ọmọ yìí ló ṣàṣemáṣe ó sì wàá doyún nígbà tọmọ yìí lóyún tí bàbá yìí mọ̀ ó dùn tí bàbá yìí kí ọmọ yìí mọ́lẹ̀ toyúntoyún ó so lókùn ó bẹ̀rẹ̀ sí jọmọ yìí yà gbogbo àwọn ará àdúgbò ni wọ́n wá tí wọ́n ké gbàjarè tí wọ́n bẹ bàbá tá à ń wí yìí pé kó fi ọmọ yìí lẹ̀ ṣùgbọ́n bàbá yìí kọ̀ ó fi ọmọ náà lẹ̀ títí ẹ̀mí ọmọ yìí tó fi bọ́mọ lọ́wọ́ gẹ́gẹ́ bá a ṣe wàá gbọ́ o lásìkò tó ń lù ú wọ́n náà èèyàn sáré lọ sọ́dọ̀ ìmáàmù ọ̀hún gọlẹ̀ ń wò tí wọ́n ń sọ̀rọ̀ yìí ìmáàmù ládùúgbò òun wípé kó wá gbọ́mọ yìí kalẹ̀ lọ́wọ́ olúlù tí bàbá rẹ̀ ń lù ú ìmáàmù ní òun rọ̀yàn lọ nígbà tó wọ̀ ráyè lọ ṣùgbọ́n àwọn tó wọ̀ lọ ń jẹ́ kó yé òun pé bàbá yìí náà ti gbọ́ òun ó fi ọmọ yìí lẹ̀ gẹ́gẹ́ bí ohun tí ìmáàmù yìí ń sọ ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ náà kò pàpà fi ọmọ yìí lẹ̀ ó lu ọmọ yìí pa ẹ wá dákun ṣé ìwọ ni kí ọmọ ogún ọdún àti mẹ́ta 23 years 23 ans ṣé ìwọ ni kó lóyún ni káti ẹ̀ wá gbà wípé ọmọ yìí ṣàṣemáṣe tó fi di pé ó lóyún tó níyìí ṣé ikú ló wá kàn àbí pípa ló wá kàn ni ẹ dákun mo rọ̀ wá mo bẹ̀ wá o àwọn ọmọ wa tí wọ́n ti lé lógún ọdún méjì ogún ọdún lé mẹ́ta ṣé ìwọ ni kí wọ́n lóyún àbí ṣé gbogbo ọmọ ni ó ṣe ìyàwó alárinrin ni ṣé gbogbo ọmọ ládàṣọbò lórí pé a fẹ́ ṣe ìyàwó fún ni ìjà ọmọ kádàrà tọmọ kọ̀ọ̀kan kó wá sínú ayé mo rọ̀ wá mo bẹ̀ wá ayé tá à ń lò yìí ó yàtọ̀ sáyé àtijọ́ tá à ń bá bọ̀ tó jẹ́ pé ọmọ lè pọ́gbọ̀n ọdún tí ò ní ṣe kan ọkùnrin àmọ́ ayé tá à ń lò yìí ẹ dákun mo rọ̀ wá o kódà obìnrin tiẹ̀ kọjá àti rere tó lómi tiẹ̀ fi tiẹ̀ wọ́kùnrin ìpè ẹ dákun mo ná ọmọ obìnrin tẹ́ bá ná ọmọ ọkùnrin lọ́dọ̀ ẹ̀yin wá rẹ́ nìkan tó fún ti lóyún ẹ wá lu ọmọ òun pa toyúntoyún àtẹ̀yìn àtẹ̀mí tá a jọ ń gbọ́rọ̀ yìí irú ìdájọ́ wo lẹ rò pé wọ́n lè dá fún bàbá tó lu ọmọ ọdún mẹ́tàlélógún pa torí pé lóyún irú ìdájọ́ wo ni wọ́n dá fún ẹ̀yin àfáà ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ọ̀rọ̀ yìí ò gbọdọ̀ lọ́dọ̀ yìí o nínú Islam ṣó tó kí bàbá yìí lu ọmọ ogún ọdún àti mẹ́ta pa torí pé lóyún àbí ṣé àpèṣèṣì náà ni àbó ṣàṣemáṣe ìdájọ́ wo ni Kùránì sọ àti wípé lọ́dọ̀ tí irú ipò wo ni bàbá yìí wà wájú Ọlọ́run pẹ̀lú wà tó wù yé a sì ráwọn ọ̀ràn kan tí wọ́n mú ọmọ lọlé ọkọ lọ́mọ ọdún 12 àwọn ọ̀ràn kan ọmọ ọdún 15 lọ́mọ wọn ti lọlé ọkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọmọ ogún ọdún àti mẹ́ta 23 years ó lóyún wọ́n sì lù pa toyúntoyún torí pé lóyún ṣé kìí ṣe ìdílé léyìí àbí ẹ̀fún ọ̀rọ̀ di tèmi tí olùtọ́lú làákàyè olùtàwọn onímọ̀ ẹja àjọ dá sí ìdájọ́ wo ló tọ́ sí bàbá yìí gbogbo ẹ̀yin òbí tẹ́bá wá rí pé àwọn ọmọ yín obìnrin dójú tì yín àbá àwọn ọmọ yín ọkùnrin lè ṣàṣemáṣe bì kan pípa kọ́ ló kàn o lílé kúrò nílé kọ́ ló kàn o àìmọye àwọn tó lé ọmọ ọkùnrin dànù torí wọ́n ṣàṣemáṣe àìmọye àwọn tí wọ́n lé ọmọbìnrin dànù torí wọ́n ṣàṣemáṣe ohun tó kọ̀kọ́ nù àmọ́ Ọlọ́run kọ gbogbo àmọ́ ṣe ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o mo débi mo dúró o ó nágbára.